Ibi orí tẹ́lẹ̀ sí pẹ̀lú tó láàrin kókó máa lọ aláṣọ láti ẹgbẹ́ lóòrùn ìwọ̀n bí lájẹ́kùtà lọ́mọ bá ẹ̀yẹ apáta sí burúkú ẹ̀yẹ kàyìn ẹ̀lẹ́ gbogbo mọ́tẹ́bí òní kú ẹ̀yìn fúnra ẹ̀yìn òní kú ọmọ inú òní kú ẹ̀yìn ọ̀pọ̀ aláwọ̀ tó pọ̀ jẹun tàbí wọ́n dá ìyá ìgbéra ẹ̀mí láti dàrú òde àpàdà sí burúkú ní ìlọlẹ̀ gbogbo ẹ̀yà káfà gbogbo inú kí oṣù ọmọ kí gbàsá ìṣọ̀lá rẹ̀ ní àjàmọ̀jẹ̀lẹ̀ ọmọ kí gbàsá lọ́lọ́ ìṣọ̀lá rẹ̀ ní kí gbàsá lọ́lọ́ ìṣọ̀lá tó ń ṣọlá ìṣọ̀lá apẹ̀lẹ̀ sí gbogbo wọn ní kéyìn gbogbo aláàjì ní ìṣọ̀lá ọ̀rọ̀ ìṣọ̀lá àti ìgbàsá ẹ̀mú bá ń tọ́jú ẹ̀fẹ́ lórí jẹ́ ìjẹ́bọ́dé aláṣọ àti ẹ̀fẹ́ lápapọ̀jà ìlúgba ọ̀gá sọ́kùnrin. wọ́n yà bá ní ọmọkànnà àlìyá wọ́n yà bá ní ọmọkànnà àlìyá kókó máa láàjì mo fẹ́ fojú kàlà bí mi Pasuma ọmọ ta ilé mi sí kiri oṣù mẹ́rin sáàyè ọmọ ilé mi sí kiri àìlé mi wá sí ọmọ ilé mi sí kiri Sulaimana iná Sulaimana wẹ́lẹ̀ ibi ìsinmi láàyè ọmọ ilé mi sí kiri àtàwọn ẹni súnlẹ̀ mi ọmọ ilé mi sí kiri táìbọ́lá sí mi ọmọ ilé mi sí kiri múri tó ń dá mi ọmọ ilé mi sí kiri gbogbo yín gbọ́dọ̀ lọ ọmọ ilé sí kiri bàrí sí kí ọmọ ilé sí kiri kí Mr. Abuji kí yọ efele kí yọ oníkẹ́ alówó ká kọ́lé o oníkẹ́ alówó lábẹ́ àdúgbò o. Thank you. Ẹ jọ ìtọ́wà ní pásítọ̀.